ṣẹ̀gẹ́ kí leléyìí. Jésù. kí ló jọ lójú ẹ. ṣáṣọ bá ń jí lọ́nà bí àpò yìí ilé ò tiẹ̀ tún wá bà mí lọ́kàn jẹ́ o má burú àdàgbà mọ́ kúrò láròbò wo sẹ́sẹ̀ lè tó dákun sẹ́sẹ̀ bá ń jí kẹ́tìgé ni. ṣé lè wọ báńkì ju wọlé oníkò sáìsì òun ni. gbé kíní wá kí n lọ sọ́jà rẹ. kó sì ní wèrè lọ. lójú ẹ ló máa ṣe ṣùgbọ́n ní ìwọ sọ́rọ́. ẹjọ́ kí ló dé. ọ̀gá ẹ káàbọ̀ sá. ẹ ǹlẹ́ o. ẹ ti rí bó ṣe máa ṣe nìyẹn o gbogbo nǹkan tí bá ti ń ṣe nínú ṣọ́ọ̀bù ibà kò tí ì tó tẹ́ lọ́rùn Bánjí gbàṣọ wá fún mi ni mo dẹ̀ rán mo ní kí n lọ aṣọ fún pé tó bá dé kó lè gbàṣọ ẹ bó ṣe nípa aṣọ òrì jẹ bóyá kó rí nìyẹn pé. ẹ ṣeun tí màá jọ̀rọ̀ jo rẹ̀ dá omi lè gbé lọ ẹ wò aṣọ Bánjí tí mo sanra jùlọ ní o ẹ tún wò ẹ wẹsẹ̀ kan síra wọn. Bánjí èwo ṣé Bánjí tí mo máa bẹ́ wò. Bánjí kan náà wò ṣòkòtò bí ìró ó yípo. okun ọbẹ̀ ọ̀gá okun ọbẹ̀ olókun o. mo ní kò gbẹ́nu dákẹ́ ẹ dúró ná ẹ gbà mí. You be mumu. How many times they tell you, mumu man? Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ olóhùn pọ́n ó sì lajúlẹ̀ ayé rẹ̀ ń bàjẹ́ lọ. irú ọmọ wo wá rèé torí ọlọ́run. tí ìbá ṣe torí àwọn tó mú ẹ wá tí mò ń rò ó iṣẹ́ ọmọ gidi ó mọ iye ọdún tó ti wà lọ́dọ̀ mi ni kó mọ́ lè dá ṣòkòtò ẹ gbà mí sọ̀rọ̀ lásán. àkọlábẹ kò ní nǹkan kan. ẹsẹ̀ Bánjí ò mọ̀ gùn tó ra wọn. kọ́lásídẹ̀ǹsì. ṣógé lẹ́sẹ̀ ni. tó bá jẹ́ títẹsẹ̀ ni ọ̀gá mú. ọ̀gá jẹ́ ìṣàtúnṣe lórí ẹ̀. gbàgbàṣọ lọ́wọ́ gbèrè jáde. níjẹ́ olóòtú bẹ̀rẹ̀ ẹlẹ́nu gbẹ̀bí Africa Magic Yorùbá. tẹ́lẹ̀ òun wábi iṣẹ́ òun lọ léyìn látòní lọ ó wà ní parí iṣẹ́ kó lọ léyìn mọ́ ọ̀dọ̀ mi ló mọ̀ gbé. gbẹ́nu dákẹ́ o tá a bá ti close níbi iṣẹ́ wàá tún máa tẹ̀lé mi lọ lé ó dà pé láwọn iṣẹ́ kọ̀ọ̀kan nù lé tí màá tún máa bẹ̀rẹ̀ sí í kọ́ ẹ. ọ̀gá kò mọ̀ sí mọ́sínì ni. Mumu man. gígé ni mo sọ o mi sọ ríran. nígbà tí wàá gẹrẹ ojú sí bóde mi ò ṣe wàá mọ̀. ìwọ ti mọṣẹ́ òun ni ò mọṣẹ́ jẹ́ ká kọ́ ẹ ní. ẹ jẹ́ ìṣàtúnṣe lórí rẹ̀. nbí èsè jẹ́ wọ́n wí nù bí mo ló ṣe máa tan tí ń jà sàn ní adé nù. suara tó bá tún sọ nǹkan kan bẹ̀ mo fún ọ láṣẹ gbà lẹ́nu. ẹ̀yin lórí yín tóbi ẹ̀fọ́ oníjàn láyà.